tẹ́yìn bá wá láti abroad nísìn tẹ bóyá jí náà fọ̀ bóyá gbẹ́ náà fọ̀ bóyá lẹ́ẹ̀lẹ́ kó kiri tẹ bá wá dẹ́sìn wọ́n lẹ́ wá láti abroad ẹ̀yin ni ká tẹ̀lé ká dìbò fún tẹ́yìn mọ́ tó ń jẹ wáyé àbí tá abroad tẹ wà gan tẹ́ anything excuse me. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sir. Okay, Mr. Oriyomi Hamzat, mo kí yín gan, mo kí speaker. Yes, sir. Comrade Ejidiran, mo kí yín gan. Mi ò rí láti Ìdòrómúyì ló ń sọ̀rọ̀ láti Ìdòrómúyì ló ń sọ̀rọ̀ láti New York. Mo fẹ́ sọ nǹkan kan. Ṣé ti rí nọ́mbà tẹ pé yìí ẹ ṣẹ̀ṣẹ̀ farabalẹ̀ pé lè nìyí? Ó yẹ kẹ́ fi nọ́mbà ẹ̀ sórí tẹ bá ń ṣe program. Nọ́mbà kan wà tó máa ń ṣò 4700888871. Nọ́mbà yẹn ó yẹ kẹ́ yọ kúrò kẹ́ fi nọ́mbà tó ní káwọn ìmọ̀ àpẹẹrẹ abroad yìí sí. Ojú ẹ̀ tó wá mọ̀ tí mo fẹ́ pè yín but mi ò ẹ̀ṣẹ̀ máa ń pẹ́ máa ń pass then tàmí mo lè má láti fi ti báyìí wà ẹ̀ṣẹ̀ máa ń pẹ́ dáadáa lẹ́nu ó yẹ kẹ́ yọ nọ́mbà yẹn kẹ́ fi lè síbẹ̀ tó àtẹ̀yìn máa lọ website yẹn á rí. ok a máa ṣe yẹn láàárọ̀ yìí a máa ṣe. ok ṣé ẹnì kan tó fẹ́ sọ bíi 3 weeks ago àbí a month bẹ́tẹ̀ sọ̀rọ̀ àwọn kan wọ́n ní wọ́n ń pè yín pé Ọ̀yọ́ ń pe Oriyomi Hamzat irọ́ ni mọ̀dà wọn lóhùn yóò rán pa sórí jẹ́ sọ kankan só ti rí àwọn aráàlú àwọn mẹ̀kúnnù wọn lọ máa fún yín ṣe bẹ́ẹ̀ ṣe ìwé ẹ̀pà àwọn èèyàn o but irọ́ ni o má gbọ́kàn lé wọn pé tó bá dìgbà ìdìbò wọn á dìbò fún ẹ o wọn à ní dìbò o má kan ara rẹ jẹ má jẹ́kọ́ gbé Ọ̀yọ́ state ń pè irọ́ ni wo olóṣèlú wọn wá ṣe show sórí àdúgbò bíi ti àgídìgbò wọn yẹn wọn wá kó lọ bẹ̀ you will lose that polling station torí pé àwọn qualify èèyàn dáadáa ní o bó ṣe wọ́n àwọn tẹ̀ ń gbúmọ̀ lọ́wọ́ tẹ̀ rò pé ìyá ibi ń pa àwọn ìyá ń jẹ wọ́n yẹn wọ́n wá dìbò wàláì wọn ò ní dìbò fún ẹ tó o bá kó dáadọ́ yẹn pé wọn ní òpá Oriyomi Hamzat àtàpátá dìde ní ó ti jìyà gan àwọn olóṣèlú wọn ti fojú ẹ̀ hàn ilé àṣàánú wa wọn ní ìdí fún ẹ o tó o bá kó dáadọ́ yẹn kó o wọ́n fún ẹ ìgbélé kẹ́ fi ra oúnjẹ kẹ́ ẹ ṣe bẹ̀rẹ̀ lọ́jọ́ ìdìbò gan o wàláì wọn ní ìdí so má jẹ́ káwọn sọ pé aláàjì wọn ń pè irọ́ ni ṣé wọ́n yí pé ẹ̀yin ṣe nice torí pé èyí tún ní radio station ló gbé àwọn nǹkan tẹ̀yìn ṣe jáde àwọn yóò wà tó ń ṣe nǹkan dáadáa gan táwọn èèyàn tiẹ̀ mọ̀ bùkọ́ mo rò pé àwọn aráàlú tó máa ń pè ojú ayé ti pọ̀ jù ó aláàjì Oriyomi àwọn fẹ́ rí ẹ bá fẹ́ sàánú yìí ẹ bá ti wá irọ́ ni gbogbo ẹ̀ ó wà so ridiculously ignorant wọn ò ní dìbò báyìí pé wọ́n fi Oriyomi Hamzat ok jẹ́ kí n fẹ́ example wo Gani Fáyẹ̀mí bí Gani Fáyẹ̀mí ṣe popular tó kẹ́yìn imagine pé irú ọ̀pẹ́ yà jáde wọ́n rò pé àyíwò rẹ̀ ń dìbò Nàìjíríà ṣé gọ́ọ̀fù ní yín ni Gani Fáyẹ̀mí ó lù síbi sílé ẹ̀ wà kó máa báwọn èèyàn ṣe burú tó I'm just telling you because ọ̀rẹ́ màkà láti abroad ẹ̀ àti bìkan pé ẹ̀ Oriyomi wọ́n ń pè ẹ́ jáde ìlú lò irọ́ ni mọ́ọ̀dà wọn lóhùn ó lówó tó fẹ́ pín fún wọn tó bá lè lọ join APC àbí PDP wọ́n á lọ gbé lọ shrine wọ́n á sín bẹ́rẹ́ ẹ pé tọ́wọ́n abidjan ọ̀dà àkọ́mọ́ṣètò àkọ́mọ́gbọ́sà aráàlú àhálà máa ń yẹ lọ́rùn so jókòó jẹ́jẹ́ máa wo bí tí Nàìjíríà ń lọ tí ọjọ́ tí o bá ti rí irú sọ́mọ́rì ìlà irú ìṣòwò rẹ̀ bá wọlé ẹjọ́ ẹ̀ lóde níjọ́ àti wọlé àmọ́ money politics tó ń play má jẹ́ kó bàṣẹ́ ẹ̀ jẹ́ o má jáde pé o fẹ́ fa election irọ́ ni àwọn aráàlú mẹ̀kúnnù yẹn àwọn tó yẹ kó dìbò fún ẹ fún ọ ní ìdí páàkì mo sọ fún ẹ yẹn o tó bá wẹ̀ kó gbọ́ tó wẹ̀ kó má gbọ́ o. hello ẹ má lọ mo ń gbọ́ yín sà. ẹ má lọ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ dáadáa tó ń tẹ́ fi parí ẹ̀yìn ẹ̀ ń sọ̀rọ̀ bí Ọlọ́run kí ló tẹ̀ ń fọwọ́ gbáyà fáàtì mo sọ fún ẹ ní sùúrù ẹjẹ́ mi náà sọ tèmi èmi náà láìkí yẹn máa advice mi ṣùgbọ́n ṣe é mọ tó ṣeé ṣe kọjọ́jú orí tèmi náà báyìí fact mo sọ fún ẹ yẹn o I don't want to believe your fact leave me with God don't judge ẹ má fi mí ẹni tí sòwò rẹ ẹni ó dìgbà tí sòwò rẹ bá wọlé kí ló tẹ ẹni kí sòwò rẹ kó contest ẹni sùúrù ẹjẹ ń sọ̀rọ̀ it's high time tí màá máa sọ̀rọ̀ tẹ́ ẹ̀ like fún anybody tó bá ti come up láti advice mi bí ọmọ kékeré think of my age think of my experience excuse me think of my experience as well ẹ má sọ pé wọn à ní dìbò fún mi ẹ má jẹ́ pé nǹkan ẹlẹ́jẹ̀ ń bínú jáde o mo ní làákàyè tèmi náà ẹ má gbọ́rọ̀ advice báyìí mọ́ o ẹ ní sùúrù ẹ má lo advice yìí ohun irritate mi
Oh, irritate me. No. I will not take that. I will not take that anymore. Okay. If you want to advise me, there is way to advise me. No, ẹ̀yin ni kẹ́ dúró, ẹ̀yin ni kẹ́ dúró, mo ẹ ti sọ ti yín, ẹ jẹ́ sọ ti yín. Àní ẹ̀yin ni kẹ́ dúró, àní ẹ̀yin ni kẹ́ dúró, ẹ dúró ẹ jẹ́ mi náà sọ tèmi. Ẹ má fi mí wé Gani Fáwẹ́hìnmí, ẹ má fi mí wé anybody, ẹ má fi mí wé Sowore. Tí Oriyomi bá lóun ò ní jáde, kò mọ̀ọ́mọ̀ jáde ni. Tí Oriyomi Hamzat bá jáde pé òun ó ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí, yóò dìbò yóò sì wọlé. Ẹ má fi mí wé anybody. Ẹ má fi mí wé anybody. You don't know anything. You don't. Ẹ kàn gbọ́ mi lórí rédíò. Ẹ kàn ń gbọ́ mi abẹ́ rí mi yẹn. Ẹ má fi wé mi. Ẹ má fi place mi anywhere. You don't know my strength politically. You don't know my strength grassroots level. You don't know my strength anywhere. So if you want to advise me, advise me like the person you are advising is not a novice. It's not a it's not a senseless person. I won't take that advice. No, anybody to bá fẹ́ pè mí tó fẹ́ advise me, I won't take that advice anymore. You are not advising me. You are insulting my personality. That is not advice. You are insulting my personality. Don't ever advise me in that manner. I won't take that, please. I won't take that, please. Save every other thing. Mi ni kọ́tẹ̀ máa jẹ́ ká ẹ̀mí àti wọ́n jọ sọ̀rọ̀ dáadáa. No, ẹjọ́ máa apologize tó bá bí inú bébí wọn yìí sọ̀rọ̀. Sọ dáadáa rárá. What are you telling me? What are you telling me? Ṣé wàá rí bẹ́ẹ̀ response? No, ṣe rí response èmi náà like ẹ̀ fẹ́ jáde. Okay, good. Èmi kò sọ tèmi. Má jáde kò sí tí ó ṣẹlẹ̀. Má jáde má dẹ̀ wọlé. Don't tell me that. I may choose not to come out. Sọ mi pé mi ní wọlé. What's the meaning of that? Ẹ mọ mind àwọn tí ó dìbò ni. You are using yesterday to judge today. Ẹwà labroad. Ẹlẹ́kẹ́ tó wà labroad ronú bẹ́ẹ̀ ṣe ronú yẹn ni. Ẹ tó wà labroad yẹ kó ti step up. Ó ṣe ronú yẹn náà. Don't think like that. Next time don't talk to me in that manner. Excuse me. Oriyomi Hamzat, what do you think you are telling me? It's wrong. You want to advise me reasonably. Moderately. Be coordinated. What are you telling me? Mature. Àwọn olóṣèlú wo ló ràn yín? Àwọn ẹ̀rù ń bà pé torí Oriyomi bá jáde wọn ní problem. What are you telling me? Public analyst Oriyomi. I know what I am doing. When I choose not to come out, it's not because of your advice. Excuse me. People have been advising me. I see the way they are advising me. Then bá mi sọ pé ẹ jáde o, mo sọ fún ẹ ìwọ jáde o. Who are you to tell me that? Who are you? Pẹ̀lẹ́ lakọ. Olabo. Mo dẹ̀ ti sọ fún yín, stop advising me like that. Mo ní tí ẹ bá advice mi tí mo bá gbọ́, mo ní tinú mi nú, tí n bá gbọ́, mo ní tinú mi nú. Tí ẹ bá advice yẹn tí o bá gbọ́ kò sọ́dọ̀ time. I told you. Come on. You be telling me like that. Okay, tí mo bá tẹ̀ wá ní tẹ̀sí mo fẹ́ jáde gan, you be ẹ máa fẹ́ mi òtún sọ̀rọ̀ sí tó wọ́n lè sọ ọ́ bẹ́ẹ̀ fún ikẹ̀ kán pàtẹ́wọ́ fún yín ni ẹ̀rẹ̀ wà lábọ̀. Excuse me. Tí mo máa ń sọ nìyẹn ẹ̀rẹ̀ wà lábọ̀. Gbogbo experience tẹ̀ ti ní, gbogbo travelling experience, gbogbo nǹkan tó ṣe ń ṣèlú tán everything bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin náà lẹ́ẹ̀mọ̀ sọ̀rọ̀ òdì sí wa, lẹ́ẹ̀mọ̀ sọ̀rọ̀ burúkú sí wa kó Nàìjíríà dá kò lè dá mọ́. And you want the same set of people to keep ruling us. Tó Oriyomi kò bá jáde tí a bá rẹ̀ yàn gidi tó jáde ẹ sọ pé ẹnìyàn ò lè wọlé. Tí mo bá ní mi ò ní jáde bí mo ṣe decide pé ẹ tó bá pè mí kọ́ mọ̀ pè mí láyé ara rẹ̀ tí mo ní mi ò ní jáde sí tó bá dọ̀la tí mo wá rẹ̀ yàn gidi tó jáde tí mo tẹ̀lé that's how you be condemning me. Àyùká ẹ̀yin náà ń pè mí lọ́lọ́sẹ̀lú ńgbà mo tẹ̀lé Ṣèyí Mákindé ńgbà yẹn tí mo gbé Ṣèyí Mákindé lérí wípé ẹni ìdá yóò ṣe dáadáa ẹ bẹ̀rẹ̀ sí ní pè mí lọ́lọ́sẹ̀lú. What's the meaning of that? Is it the birthright of some set of people? Tó máa ń ṣe bẹ́ẹ̀ ṣe bí ó ṣe máa lọ for life nìyẹn ni lẹ́yìn bá wá látà bọ́ọ̀dù nísìn bóyá dì náà fọ̀ bóyá gbẹ náà fọ̀ bóyá lẹ́ẹ̀lẹ́ kó kiri tẹ́ bá wá dẹ́sìn wọ́n lẹ́ wá látà bọ́ọ̀dù ẹ̀yin ni ká tẹ̀lé ká dìbò fún tẹ́ mọ́ tó ń jẹ wọ́n yàn bí tá bọ́ọ̀dù tẹ wà gẹ́tẹ́ mẹ́nìtì excuse me. mo wí fún ọ ó wù ọkọ gbọ́ ó wù ọkọ mọ́ gbọ́ èkúkú ṣe bí mi. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.